kájọ júbà Ọlọ́run náà ni kájọ ké dánsákì sí Ọlọ́run kájọ mọ rírì ẹ̀ a máa jọ ṣe ìsìn ni mo fẹ́ ká ké sí àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn gbogbo àwọn èèyàn níbi gbogbo tá a mọ̀ wípé ara wa ni wọ́n ọmọ ìjọ ni wọ́n àjọ ń ṣe ìsìn orí afẹ́fẹ́ yìí ni nítorí àwa olùfẹ́ Jésù Kristi káàkiri lágbàáyé náà là ń péjọpọ̀ lórí afẹ́fẹ́ lóòrèkóòrè pàápàá ní gbogbo ọjọ́ ìsinmi tá à ń bá Olúwa sọ̀rọ̀ tá à ń ké dánsákì sí tá à ń sọ fún wípé a mọ rírì rẹ̀ a mọ títóbi rẹ̀ nínú ayé wa mo fẹ́ ká ké sí gbogbo ènìyàn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ lónìí lédè Yorùbá ní tiwantiwa bẹ́ẹ̀ ni ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ kájọ parapọ̀ kájọ jọ́sìn sí Ọlọ́run kájọ mọ rírì kájọ gbàdúrà kájọ gbọ́rọ̀ Ọlọ́run kájọ fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àkóso ọ̀sẹ̀ títún tá a wọnú rẹ̀ yìí ká ké sí gbogbo ènìyàn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa a máa fi ọpẹ́ wọlé àwọn olórin kan ní ọpẹ́ ló ń jẹ rẹ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ jàmàlà jẹ kọ́kọ́rẹ́ o ọpẹ́ ló ń jẹ rẹ̀ àbádébẹ̀ àmọ́ wípé ó fẹ́ràn ọpẹ́ ìwé mọ́ sọ wípé ó ń gúwà nínú ọpẹ́ àwọn ènìyàn rẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó nínú ohun gbogbo ká máa dúpẹ́ ó ní èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Jésù Kristi fún gbogbo wa a gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ohun tá a rí àti ohun tí a kò rí a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí gbogbo ohun tó ń ṣe fún wa lórí ẹni tó jẹ́ sí wa a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ níbikíbi tó bá wà mo fẹ́ kó sọ wípé Jésù ó ṣé ẹ̀mọ́ ó ṣé bàbá ó ṣé lórí mi ó ṣé lórí mi ó ṣé lórí mi ó ṣé lórí mi ó ṣé lórí aya ó ṣé lórí ọkọ ó ṣé lórí ọmọ ó ṣé lórí ẹ̀gbọ́n ó ṣé lórí àbúrò ó ṣé lórí òbí ó ṣé lórí oníbàárà ó ṣé lórí iléeṣẹ́ mi ó ṣeun lórí gbogbo àwọn tí ń bá ṣiṣẹ́ ó ṣeun lórí àwọn tó gbà mí síṣẹ́ pàápàá ó ṣeun lórí àwọn alábàágbé alábàárìn alábàásọ̀rọ̀ ó ṣeun lórí gbogbo àwọn ènìyàn tó yí mi ká Ọlọ́run ó ṣeun mo dúpẹ́ Ọlọ́run ó ṣe fún àánú tó fi fún wa àánú tá a rí gbà lójoojúmọ́ lóòrèkóòrè ní gbogbo ìgbà ó ṣeun àánú ni gbogbo àwa tá a wà láyé lónìí gbogbo alamọ̀pá àánú ni kì í ṣe pé a dáa ju àwọn tó ti lọ bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́jọ́ ti dé bá àdájú wọn lọ àwọn tọ́lọ́run ti pè sọ́dọ̀ àdájú wọn lọ ṣùgbọ́n aráàánú gbà ló mú wa láyé ló mú wa láyé rere mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sọ fún Olúwa pé ó ṣe tó jẹ́ káráàánú gbà ó ṣe pé ó yàn wá láwọn tí ó jogún àánú lọ́wọ́ rẹ Ọlọ́run ó ṣeun Jésù ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mọ́ ó ṣe ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ fún àánú dúpẹ́ fún ojú rere dúpẹ́ fún àánú dúpẹ́ fún ojú rere wọ́n tó rà àánú gbà tó rójú rere gbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó dá ẹ dá ọ̀rọ̀ ayé rẹ ọba tí ó dá wa dá ọ̀rọ̀ ayé wa bẹ́ẹ̀ ni bọ́lọ́n bá dá wa dá ọ̀rọ̀ ayé wa ni àwa náà máa sọ bí wọ́n ṣe sọ lọ́jọ́ wọn ni pé àwa gbé àánú àpariwo báwọn ọmọ ẹ̀yìn ṣe pariwo pé àwa gbé nígbà tí wọ́n wò rárá ìjìrè lọ́sì wọ́n wò rárá Jésù dà wọ́n ní Jésù wà nínú ọkọ̀ ó ti sùn abilika tó bá kàtà ìwọ ló gbé Jésù ò gbé Ọlọ́run ní jẹ́ á gbé Ọlọ́run jẹ́ á parẹ́ máyé Ọlọ́run jẹ́ á ṣègbé máyé bẹ́ẹ̀ nígbà tó pariwo síta iye wọn sí pé jẹbi Jésù ń sùn ó ń sinmi ó rẹjú ẹja jí bí Jésù bá dá sọ̀rọ̀ ìyanu á ṣẹlẹ̀ Ọlọ́run tí ò dá wa dá ọ̀rọ̀ ayé wa tó ń dá sí gbogbo àtà ń gbàdúrà ló ń dá wa lò gbogbo àtà ń képe ló ń dá wa lò ọba tí ò dá wa dá ọ̀rọ̀ ayé wa ó ṣe àyìnyọ́ ó ṣe gba ọpẹ́ gba ẹ̀yìn ọba tó ń pèsè rírí jẹ ọba tó ń pèsè rírí mu ọba tó ń pèsè rírí náà ọba tó ń pèsè rírí lò ọba tí ò já mọ bó ṣe le tó lóde ọba tí ò já mọ bó ṣe le tó lóde kò jẹ́ kó ru ayé mú wa bẹ́ẹ̀ ni ọba tí ò jẹ́ kó ru ayé mú wa mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tọkàntọkàn jẹ́ kí Ọlọ́run mọ̀ pé ó mọ̀re láti inú ọkàn rẹ wá jẹ́ kó mọ̀ pé ó mọ̀re lóòótọ́ jẹ́ kó mọ̀ pé ó mọ̀re Ọlọ́run ó ṣe àyìn agbé ọ̀gá lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù Kristi Olúwa wa àmín mo fẹ́ ká sáré gbàdúrà gbólóhùn díẹ̀ méjì mẹ́ta díẹ̀ lónìí ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí ohun tí mo sì fẹ́ ká fi gbàdúrà ó dá lérí ìtàn tí a bá nínú ìwé àwọn ọba kìíní orí 3 ẹsẹ̀ 16 yẹn wá sí ìsàlẹ̀ pátápátá ṣùgbọ́n má kàn ká ẹsẹ̀ díẹ̀ láti ẹsẹ̀ 16 yẹn má kà díẹ̀ wá sí ìsàlẹ̀ ó ní nígbà náà ni obìnrin méjì tí ń ṣe àgbèrè wá sọ́dọ̀ ọba wọ́n sì dúró níwájú rẹ̀ ọ̀kan nínú wọn sì wí pé jọ̀wọ́ olúwa mi èmi àti obìnrin yìí ń gbé ilé kan èmi sì bí ọmọ ní ilé pẹ̀lú rẹ̀ ó sì ṣe ní ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tí mo bímọ tán
obìnrin yìí sì bímọ pẹ̀lú, àwa sì jùmọ̀ ń gbé pọ̀, kò sì sí àlejò pẹ̀lú wa ní ilé bí kò ṣe àwa méjèèjì ní ilé. Ọmọbìnrin yìí sì kú ní òru nítorí tí ó sùn lé. Mo pa láṣẹ, ọ̀tá ò ní pa ọmọ ọmọ lọ́wọ́. Bọ́ tó bá rà mí ṣe dáadáa, zevila katobakata brakatobrea, ọ̀tá ò ní pa ọmọ ọmọ lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀ nínú ìtàn yìí? Obìnrin méjì ń dun ọmọ kan nítorí pé ọjọ́ ń gbénu lé ọjọ́ ṣàbíamọ́. Kílẹ̀ tó mọ ọmọ ìkan kú, èyí tó tètè rí pé ọmọ rẹ̀ ṣaláìsí, ó bá ṣàṣìpàrọ̀ ọmọ. Mo ní ọ̀tá ò ní pààrọ̀ ohun rere mọ́ ọ lọ́wọ́. Alibokotoba, ó ṣe pàṣípàrọ̀ ọmọ yẹn, ó lọ gbé ọmọ tó wà láàyè. Ìyá tó bímọ tó yìí wà láàyè, ó ti ṣàṣìpì yé ń tirẹ̀. Wọ́n gbọ́ ọmọ òkú fún, wọ́n gba tààyè. Nígbà tí ilẹ̀ mọ́, ó bá di àríyànjiyàn, èmi lọmọ mi yìí wà láàyè, èmi lọmọ mi ò sí láàyè. Ọba wá síwájú ọba Solomoni, ọba bẹ́ẹ̀ sì ń dun ọmọ, obìnrin méjì ń dun ọmọ kan. Gbogbo alamọ̀ wípé ìkànnì wọn a máa kúrò. Gbogbo alamọ̀ wípé obìnrin méjì ò lè bí ọmọ kan. Bẹ́ẹ̀ ni obìnrin kan ní bí ọmọ kan. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó dun ọmọ tó ti kú. Ohun tó bá ti kú ti wá sóhun ìgbàgbé. Ohun tó bá ti kú ti wá sópin. Ohun tó bá ti kú òwúlò mọ́. Ìjátilẹ̀ òwúlò, àìsàn òwúlò. Kò sẹ́ni tó ń du àìsàn, kò sẹ́ni tó ń du ìjátilẹ̀, kò sẹ́ni tó ń du ìdáàbò, kò sẹ́ni tó ń du ẹkún. Irọ́ ọ̀nbánidùn bó bá ti jẹ́ ìjátilẹ̀, àìsàn, àìní, ọ̀dá, ikú, kò sẹ́ni tó ń bá yàn dùn ọ́n pàtì nítorí kò wúlò fún wa nínú ayé yìí. Kò wúlò fún wa. Ohun tó bá ti ní lárí náà ń dùn. Ohun tó bá ti ní lárí náà máa ń dùn, náà ń bá yàn, tó bá ti jẹ́ ìyá náà ń bá yàn dùn. Òun làdúrà kọ́kọ́ tá máa kọ́kọ́ gbà. Ta ló ń bá ẹ dùn ìyanu ayé rẹ̀? Ta ló ń bá ẹ dùn ìpele ògo tó kànnú ayé rẹ̀? Wọ́n gbọ́dọ̀ gbiná sọnù lówùrọ̀ yìí. Ó máa pariwo Jésù, ó máa gbàdúrà dáadáa, ó máa sọ tẹ̀lé mi. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, gbogbo ẹni tó ń bá mi dùn ìyanu, gbogbo ẹni tó ń bá mi dùn ìpele ògo tó kàn nínú ayé mi, lónìí ẹ gbiná sọnù. Ó yá ẹ gbiná sọnù. Kí lẹ̀ ń dúró dè? Ẹ gbiná sọnù. Iná jó irun. Iná jó irun. Lábẹ́ bó ti wù kórí, iná jó irun. Abila dèbèlú dábà kàtàbà. Iná jó irun. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi dùn ìyanu nínú ayé mi, ẹ ń bá mi dùn ojú rere, ẹ ń bá mi dùn ìrànlọ́wọ́, ẹ ń bá mi dùn ìpele ògo tó kàn, alíboro kòtòfà, ẹ ń bá mi dùn ìpele òkìkí tó kàn, ìpele ìyanu tó kàn. Ó yá iná jó irun. Ẹ gbiná sọnù. Ẹ gbiná sọnù. Jésù Olúwa wa. Mi jẹ́ ká mi ẹ̀ kó lárinrin o. Jésù Kristi Olúwa wa. Àmín. Nígbà tó bá máa dájọ́ àwọn arábìnrin méjì yìí, ó ní wípé ó yá ẹ bá mi wá idà. Tó bá kà á sẹ́yìn, tó kà á dé òpin orí kẹta yẹn, ó ní ẹ bá mi wá idà. A máa pín ọmọ tó ń dùn yẹn, a máa pín sí méjì. Nígbà tí kò sẹ́ni tó fẹ́ jẹ́wọ́, tó fẹ́ sòótọ́, ká kúkú pín ọmọ yẹn sí méjì. Ká fi apá kan fún obìnrin kìíní, ká fi apá kejì fún obìnrin kejì. Eliba kàtà, gbogbo alámọ̀. Ohun tó bá ti mú wọn pín ọmọ yẹn sí méjì, òkú ọmọ òwúlò fẹ́ nìkankan. Ohun tó bá ti kú, ó ti wá sí òpin, ó ti lọ sí ìrìn àrìnmábọ̀. Ohun tó bá ti kú ti lọ sí òkun ìgbàgbé. Bẹ́ẹ̀ ni ọba ní pé tá bá ti pín sí méjì, ká pín fún wọn. Kò sẹ́ni tó fẹ́ jẹ́wọ́ pé òun ló lọ́mọ tó wà láàyè. Nígbà tó bá ṣèdájọ́ ìtara abíámọ́, ó bá ẹni tó lọ́mọ lóòótọ́. Ó ní ẹ má pín ọmọ yẹn sí méjì, ẹ fún, ẹ kó máa gbé lọ. Ṣùgbọ́n lòun lọ́mọ tó wà láàyè, kó lọ gbé lọ, kó lọ tọ́. Ẹ fún, ẹ má pa ẹ má pa ẹ má pa. Àbára kàtàbà. Àwọn wo ló fẹ́ pín ìkórè rẹ yẹ́lẹyẹ̀lẹ? Àwọn wo ló ń bá ẹ dùn ìkórè ayé rẹ tó fẹ́ pín yẹ́lẹyẹ̀lẹ? Àwọn wo ni ò fẹ́ kó kórè oore oko délé, ò fẹ́ kó kórè ọjà? Wọ́n fẹ́ bẹ́ẹ̀ pín wẹ́wẹ́ sí wẹ́wẹ́, kó pín yẹ́lẹyẹ̀lẹ, kó má rí fi ohun rere ṣe, kó má rí fi ṣe nǹkan gidi nínú ayé rẹ̀. Wọ́n máa gbiná sọnù lónìí. Ó yá pariwo ẹ̀ tẹ̀lé mi, sọ pé Ọlọ́run bàbá mi o,
sọpọ́ Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọpọ́ Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó ń bá mi jà láti pín ìkórè mi wẹ́wẹ́, láti pín ìkórè mi sí wẹ́lẹ́wẹ́lẹ́, láti pín ìkórè mi sí wẹ́wẹ́, lórúkọ Jésù lónìí wọ́n gbiná sọnù. Lórúkọ Jésù lónìí iná jó wọn run. Gbogbo àwọn tó ń bá mi jà, tó ń bá mi du ìkórè mi láti pín ìkórè mi sí wẹ́wẹ́, láti pín ìkórè mi sí wẹ́lẹ́wẹ́lẹ́, lórúkọ Jésù lónìí iná jó wọn run, iná jó wọn run, iná jó wọn run, iná jó wọn run. Gbàdúrà yẹn dáadáa, iná jó wọn run. Wọ́n gbiná sọnù, wọ́n gbiná sọnù, wọ́n gbiná sọnù. Gbogbo àwọn tó fẹ́ pín ìkórè mi sí wẹ́wẹ́ kó má bàa wúlò fún mi mọ́, ó yá iná jó wọn run, iná jó wọn run. Gbogbo ń tà fún mi lódìndín, ọ̀tá ò gbọdọ̀ pín sí wẹ́wẹ́, ọ̀tá ò gbọdọ̀ pín sí wẹ́lẹ́, kò gbọdọ̀ pín sí wẹ́lẹ́wẹ́lẹ́. La ìlú bàràkà tẹ́bẹ́lẹ́gẹ̀dẹ̀bẹ̀, iná jó wọn run lónìí. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ yẹ ká fi kọrin sí, torí nígbà tí ọba dájọ́ yìí tán, ẹnu ya gbogbo àwọn aráàlú, torí pé nígbà tí obìnrin tó lọ́mọ tó wà láàyè yẹn títara bọ́mọ, ó ní ẹ fílẹ̀, ẹ yẹ kó lọ tọ́ ọmọ, ẹ má pa ẹ fílẹ̀, ẹ mo gbà mo yọ̀ǹda, ẹ yẹ kó lọ tọ́ ọmọ yẹn. Ìkejì obìnrin kejì ní pé ẹ jẹ́ ká pa kẹ́nikẹ́ni má ní ọmọ mọ́. Bẹ́ẹ̀ la ni ó fi hàn gbogbo ènìyàn gbàgbà pé ọba ní pé òun kọ́ ló lọ́mọ. Ẹni tó bá lọ́mọ ò ní fẹ́ kọ́ ọmọ rẹ̀ kú, kò ní fẹ́ kí nǹkan kan ṣọmọ rẹ̀. Ẹni tó bá lọ́mọ á ní ìtara abiyamọ, bẹ́ẹ̀ pé lóòótọ́ òun ló lọ́mọ. Orí ẹgbẹ́ fẹ́ni tó lọ́mọ, ẹgbẹ́ fẹ́ni tó lọ́mọ. Bẹ́ẹ̀ nígbà tí gbogbo ènìyàn, ẹ jẹ́ n kà fún wa lẹ́sẹ̀ 52 yẹn, ó tún wé mọ́ sọ, ó ní gbogbo Ísírẹ́lì sì gbọ́ ìdájọ́ tí ọba ṣe, wọ́n sì bẹ̀rù níwájú ọba, nítorí tí wọ́n rí i pé ọgbọ́n Ọlọ́run wà nínú rẹ̀ láti ṣe ìdájọ́. Ọgbọ́n Ọlọ́run la fi ń ṣọgbọ́n, ọgbọ́n Ọlọ́run la fi ń ṣayé, ọgbọ́n Ọlọ́run la fi ń láyé jálá ẹ̀ ní ìfarapa. A máa béèrè fún ọgbọ́n Ọlọ́run, a máa béèrè kí ọgbọ́n Ọlọ́run máa sọ̀rọ̀, kó máa ṣiṣẹ́ nínú wa láti òní lọ. Ó yá pariwo kó gbàdúrà ìtẹ̀lé mi, sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, jẹ́ kí ọgbọ́n Ọlọ́run máa sọ̀rọ̀ nínú mi láti máa ṣe ìdájọ́ òdodo láti ìsinsìnyí lọ. Jẹ́ kí ọgbọ́n Ọlọ́run máa fọhùn nínú mi láti máa ṣe ìpinnu òdodo láti ìsinsìnyí lọ. Mi gbọ́dọ̀ ṣe ìdájọ́ ṣe, mi gbọ́dọ̀ ṣe ìpinnu ṣe láyé mi lábẹ́ bó ti wù kó rí. Jẹ́ kí ọgbọ́n Ọlọ́run máa fọhùn, jẹ́ kó fọhùn nínú mi. Ọgbọ́n Ọlọ́run sọ̀rọ̀ nínú mi, ọgbọ́n Ọlọ́run fọhùn nínú mi. Jákèjádò ọjọ́ ayé mi, ọgbọ́n Ọlọ́run fọhùn nínú mi, sọ̀rọ̀ nínú mi, fọhùn nínú mi, fọhùn nínú mi, sọ̀rọ̀ nínú mi. Jẹ́ kí n lè máa ṣe ìdájọ́ òdodo, jẹ́ kí n lè máa ṣe ìpinnu òdodo lábẹ́ bó ti wù kó rí. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, lórúkọ Jésù. Mo fẹ́ ká sọ fọ́lọ́run níwọ̀n bá àkókò tá a ní bá wa sọ̀rọ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣí wa níyì, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó kún wa pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Bá wa sọ̀rọ̀, sọ wá dodidi nípa ọ̀rọ̀ rẹ, mú wa dàgbà sí nípa ọ̀rọ̀ rẹ. Gbàdúrà sí Ọlọ́run lórúkọ Jésù, àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Bá wa sọ̀rọ̀, ṣí wa níyì, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ wá dodidi, kó ṣe wá ní rere. Lórúkọ Jésù Kristi Olúwa wa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run, àsìkò tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣí wa níyì, bá wa sọ̀rọ̀, bùsí fún wa nípa ọ̀rọ̀ rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ wá dodidi, kó sọ wá di alágbára nínú rẹ. Jẹ́ kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ, ká má jẹ́ olùgbọ́ nìkan. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ohun tí a máa tẹnumọ́ lónìí, òun ni a máa ṣe àṣekágbá ohun tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, tí a mọ̀ sí ohun tí a pe àkọlé rẹ̀ ní gbàgbọ́ gan kó sì sọ̀rọ̀ sókè gan. O máa gbàgbọ́ gan gidi gan, o sì máa kọ́ bí a ṣe ń sọ̀rọ̀ sókè gan. Níwọ̀n ìgbà tó bá Ọlọ́run ṣe, níwọ̀n ìgbà tó bá gbàdúrà, níwọ̀n ìgbà tó bá ní àníyàn tó fẹ́ bá Ọlọ́run sọ, ohun méjì ṣe kókó tí o gbọ́dọ̀ ní. Òun ni wípé o gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gbàgbọ́ gan, tí ìgbàgbọ́ rẹ máa sanra, tó máa gbóni, tó máa le, tó máa fìdí múlẹ̀, tá fẹsẹ̀ múlẹ̀. O gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gbàgbọ́ gan sí òdodo. O sì gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń sọ̀rọ̀ sókè sí ìgbàlà, bí a ṣe ń jẹ́wọ́ sí ìgbàlà. Ohun tí o gbọ́dọ̀ kọ́ ni a máa bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Róòmù orí 10 láti ẹsẹ̀ 10. Ìwé Róòmù orí 10 láti ẹsẹ̀ 10 yẹn dé 13.
ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ọ̀rọ̀ ìjẹ́wọ́ sí ìgbàlà òun la máa tẹnumọ́ lónìí kó lè yé wa pàápàá àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Ọlọ́run jẹ́ àṣẹ lásán àní ṣe lásán. Róòmù orí 10 láti ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 13 ìwé mọ́ sọ pé nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo. Ó ṣe kókó fún wa láti mọ ìdí tí a ṣe gbọ́dọ̀ fi ọkàn gbàgbọ́. À ń fi ọkàn wa gbàgbọ́ sí òdodo ni. Òdodo Kristi tí a fi fún wa à ń fi hàn nípa ìgbàgbọ́ tó ń bẹ nínú ọkàn wa. Ọkàn wa ṣe kókó bí a ṣe ń bá Ọlọ́run dòwò pọ̀ láti fi gbàgbọ́ gidi gan sí òdodo. Nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. A nílò òdodo ká lè rí ìgbàlà. Ọkàn sì la fi gbàgbọ́ sí òdodo kí a lè fi ẹnu wa jẹ́wọ́, ẹnu ò gbọ́dọ̀ gbófo, sí ìgbàlà. Ẹgbọ́n tó wí. Nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í. Ó fún wa ní ìdánilójú wípé bí a bá lè gbàgbọ́ ojú kì yóò tì wá. Ó ní nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Gíríkì, nítorí Olúwa kan náà lolúwa gbogbo wọn. Ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè é. Àwọn tó bá lè ké pe Ọlọ́run, Ọlọ́run pọ̀ ní ọrọ̀ sí gbogbo àwọn èèyàn tó bá lè ké pè é. Yálà ó jẹ́ Júù, yálà ó jẹ́ Gíríkì, ó jẹ́ Hélénì ni, ohun tó wù kó jẹ́, ó bá lè ké pe Ọlọ́run yóò dá ọ lóhùn. Tó bá lè ké pè lọ́kàn, lótìtọ́ àti lódodo, yóò dá ọ lóhùn. Ìlérí Olúwa rèé. Ó ní nítorí ẹnikẹ́ni tí ó bá ṣàpè orúkọ Olúwa ni a ó gbàlà. Ẹni tó bá ti lè jẹ́wọ́ Jésù Kristi ni a ó gbàlà. Ẹni tó bá pe orúkọ Olúwa ni a ó gbàlà. Ọ̀rọ̀ yìí ṣe kókó nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Pé tó bá ní í ṣe pẹ̀lú bá ó ṣe máa bá Ọlọ́run sọ̀rọ̀, tó bá ní í ṣe pẹ̀lú bá ó ṣe máa gbàdúrà, tó bá ní í ṣe pẹ̀lú gbogbo ohun tí a máa ṣe níwájú Olúwa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìgbàgbọ́ wa ò gbọ́dọ̀ yẹsẹ̀, ìjẹ́wọ́ wa ò sì gbọ́dọ̀ yẹsẹ̀. Ohun tí a gbàgbọ́ ó gbọ́dọ̀ dángájíá. Ẹni tí a gbàgbọ́ ó gbọ́dọ̀ dángájíá, a gbọ́dọ̀ mọ̀. Ó gbọ́dọ̀ wà ní ìmọ̀ wa, òye wa àti ìṣe wa ẹni tí a gbàgbọ́ sí òdodo. Ẹni tí a ń jẹ́wọ́ rẹ̀ bákan náà ó gbọ́dọ̀ dángájíá, a gbọ́dọ̀ mọ̀ sí ìgbàlà. Sí ìgbàlà. Nítorí náà gbogbo wa la gbọ́dọ̀ ránra wa létí. Kò ń ṣe àkẹ́gbẹ́ṣe o, àdáṣe leléyìí o tí ò gbọ́dọ̀ wú mọ́. Wípé gbogbo ènìyàn fún ara rẹ̀, olúkúlùkù ènìyàn tó gba Ọlọ́run gbọ́ fún ara rẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ wípé ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lọ́kàn rẹ̀ sí òdodo, kí ó sì ní ìjẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa sí ìgbàlà ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Kí nìdí ìgbàgbọ́ ní í ṣe pẹ̀lú bí a ṣe fi òdodo wa hàn nínú Ọlọ́run. Tí a bá rí òdodo, Ọlọ́run ò ṣetán àti dáhùn. Ọlọ́run á máa dáhùn sí olódodo. Ọlọ́run á máa bá àwọn èèyàn búburú jà. Ìwé mọ́ sọ pé Ọlọ́run ń bá ènìyàn ìkà, àwọn èèyàn búburú ń bá wọn bínú lójoojúmọ́. Ọlọ́run ò lè máa dáhùn àdúrà ènìyàn ìkà. Ọlọ́run ò lè máa dáhùn àdúrà àwọn ènìyàn búburú. Ó fẹ́ dáhùn àdúrà àwọn olódodo. Tó bá dẹ̀ máa jẹ́ olódodo, o gbọ́dọ̀ mọ̀ wípé ó bẹ̀rẹ̀ láti ìrìn àjò òdodo rẹ, bẹ̀rẹ̀ láti bí o bá ṣe gba Jésù Kristi gbọ́ àti iṣẹ́ àṣeparí iṣẹ́ rẹ̀ lórí igi àgbélébú fún ìwọ àti èmi láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti dá wa láre. Torí òdodo yìí jẹ́ ẹ̀bùn tí Jésù mú fún wa, fún àwa tá a gbà á gbọ́. Ìwé mọ́ sọ pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó ló fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé gbogbo àwa tí a bá gbà á gbọ́ kí a má bàa ṣègbé, ṣùgbọ́n ká lè ní ìyà nípẹ̀kun. Ọlọ́run ò fẹ́ kí ẹnikẹ́ni ó ṣègbé, kò fẹ́ kí ẹnikẹ́ni ó pàdánù ní ìkẹyìn ọjọ́. Nítorí náà ni Jésù ṣe wá láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ, láti wá gba ipò wa lórí igi àgbélébùú, láti wá jìyà ẹ̀ṣẹ̀ ká má bàa jìyà ẹ̀ṣẹ̀, torí ikú lèrè ẹ̀ṣẹ̀. Ó jìyà ẹ̀ṣẹ̀ fún wa, ẹni tó jẹ́ aláìlẹ́ṣẹ̀, ẹni tó jẹ́ òdodo, ó jìyà ẹ̀ṣẹ̀ fún wa kóun lè gba ipò wa lórí igi àgbélébùú kí ó lè fún wa lódodo tirẹ̀. Òdodo jẹ́ ẹ̀bùn tí Jésù fún gbogbo àwọn ènìyàn tó gbà á gbọ́, wípé níwọ̀n gbà tó bá ti fún wa ní òdodo tirẹ̀,
àwa lè ní ìlàjà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa. A lè pe Ọlọ́run, Ọlọ́run yóò sì gbọ́. Ọlọ́run á wá di bàbá fún wa. Á wá di bàbá fún wa kọjá Ọlọ́run wa. Bẹ́ẹ̀ ni, a lè dáhùn sọ̀rọ̀ wa. A lè bá wa sọ̀rọ̀, àwa náà lè bá a sọ̀rọ̀ nítorí pé a ti di òdodo Ọlọ́run nínú Kristi Jésù. Nítorí pé Jésù Kristi wọ̀ wá ní òdodo, ó ti fún wa ní ẹ̀bùn òdodo nítorí pé a gbà á gbọ́ lótìítọ́ àti lódodo. Ìrìn àjò yìí bẹ̀rẹ̀ láti ìgbàgbọ́ nínú ọkàn wa sí òdodo àti ìjẹ́wọ́ nínú ẹnu wa sí ìgbàlà. Bá a bá ṣe wọnú ìjọba yìí náà la ṣe máa dúró ṣinṣin nínú ìjọba yìí. Bá a ṣe wọnú ìjọba ìmọ́lẹ̀, ìjọba Ọlọ́run, ìjọba ọmọ Ọlọ́run náà la ṣe máa dúró ṣinṣin. Báwo la ṣe di àtúnbí? Agbàgbọ́ lọ́kàn wa sí òdodo, a sì jẹ́wọ́ nípa ẹnu wa sí ìgbàlà, la ṣe di àtúnbí o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà la ṣe máa dàgbà nínú Olúwa. A máa gbà á gbọ́ nínú ọkàn wa sí òdodo, a sì máa jẹ́wọ́ rẹ̀. Gbogbo ohun tí a gbàgbọ́ nínú Jésù Kristi, nínú iṣẹ́ àṣeparí iṣẹ́ rẹ̀ àti gbogbo ohun tó ń kọ́ wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, a máa jẹ́wọ́ rẹ̀. A máa sọ̀rọ̀ sókè, a máa sọ síta sí ìgbàlà ọkàn wa àti ìgbàlà ohun tí a ní àti ìgbàlà ilé wa. Gbogbo ohun t'Ọlọ́run fẹ́ ṣe fún wa là ń pè ní ìgbàlà. Bó jẹ́ ìdáǹdè ni, ìwòsàn ni, ìbùkún ni, ìgbéga ni, ìṣerere ni. Gbogbo ohun t'Ọlọ́run fẹ́ ṣe fún ọmọ lẹ́yìn rẹ̀, gbogbo ohun t'Ọlọ́run fẹ́ ṣe fún onígbàgbọ́ là ń pè ní ìgbàlà. Eléyìí ṣe kókó fún wa láti mọ̀ wípé ìgbàgbọ́ tó ń bẹ lọ́kàn wa kò lè jẹ́ ìgbàgbọ́ tá a máa ní láàárọ̀ tá a ní lọ́sàn-án. Kò lè jẹ́ ìgbàgbọ́ tá a máa rí lánàá tá a ní lónìí. Irọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tó dángájíá, ìgbàgbọ́ tó fẹsẹ̀ múlẹ̀, ìgbàgbọ́ tí ò yẹsẹ̀, ìgbàgbọ́ tí ò lè pẹ̀yìn dà, ìgbàgbọ́ tó dúró ṣinṣin, ìgbàgbọ́ tí ó là sí òdodo, tó ń fi òdodo Kristi hàn nínú wa, ìgbàgbọ́ tí ó bá ìjẹ́wọ́ ìgbàlà wa mu, ìjẹ́wọ́ ìgbàlà wa. Torí ohun tó fẹ́ jẹ́wọ́ ni ìgbàlà rẹ nínú Kristi Jésù. Òun ni ìgbàgbọ́ rẹ nínú Kristi Jésù. Ohun tó máa jẹ́wọ́ nìyẹn. Ohun tí Jésù ṣe fún ọ tó sì ń sọ fún ọ nípa ọ̀rọ̀ rẹ̀, òun ló máa jẹ́wọ́. Ìgbàgbọ́ rẹ àti ìjẹ́wọ́ rẹ gbọ́dọ̀ jẹ́ bákan náà tí o bá fẹ́ rí ìdáhùn àdúrà rẹ, tó bá fẹ́ rí ìyanu Ọlọ́run nínú ilé rẹ, nínú ayé rẹ lákòókò yìí. Tá bá wo ìwé Matthew orí 9, ẹ ká wo ohun tí Jésù sọ fún àwọn arákùnrin yìí. Torí pé ní gbogbo ìgbà tí Jésù bá ń bá àwọn ènìyàn ṣe, nígbà tó wà nínú ayé, nígbà àkọ́kọ́ nínú ara, a máa bi wọ́n pé ìjẹ́ o gbàgbọ́ bí? A máa sọ fún pé ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. A máa sọ fún pé jẹ́ kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Tó pé ìgbàgbọ́ lóríṣìí òdodo. Ìgbàgbọ́ ò ní ṣe pẹ̀lú ohun tó ń gbìyànjú láti ṣe àbí ò ṣe. Kò ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ mọ́. Irọ́, ìgbàgbọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ. Ìgbàgbọ́ bẹ̀rẹ̀, òdodo bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ. Òdodo bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ọkàn rẹ. Ìwọ tó bá gbàgbọ́, tó wá gbàgbọ́ sí òdodo, tí ìgbàgbọ́ rẹ wá fi òdodo Kristi hàn, tó mú kí ẹ̀bùn òdodo Kristi kó wọnú ayé rẹ, ìwọ ló máa ṣe iṣẹ́ òdodo. Kì í ṣe pé iṣẹ́ òdodo ló máa sọ ọ́ di òdodo, ìgbàgbọ́ rẹ ló máa sọ ọ́ di òdodo Kristi náà. Nígbà tó bá ti wá di òdodo níwájú Ọlọ́run, tó ti di òdodo Kristi níwájú Ọlọ́run, ìgbà ló máa gbé ìgbésẹ̀ òdodo, ló máa ní ìgbìyànjú òdodo, ló máa ní iṣẹ́ òdodo lọ́wọ́. Kì í ṣe pé iṣẹ́ ló máa kọ́kọ́ ṣe. Irọ́, nípa iṣẹ́ kọ́ la fi gbà wá là. A gbà wá là nípa ìgbàgbọ́ àti orí ọ̀fẹ́. Ẹ̀bùn Ọlọ́run ni, kì í ṣe iṣẹ́ o. Òun ní ìwé Éfésù orí 2 sọ fún wa. Ẹ̀bùn Éfésù orí 2 ẹsẹ̀ 8, ẹ̀bùn Ọlọ́run ni, kì í ṣe iṣẹ́. Ó ní a gbà wá là nípa ìgbàgbọ́ àti orí ọ̀fẹ́. Ó ní ẹ̀bùn Ọlọ́run ni èyí, kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa. Kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa la fi gbà wá là o. Òdodo ò sì bẹ̀rẹ̀ nípa iṣẹ́ ọwọ́, ó bẹ̀rẹ̀ nípa ìgbàgbọ́ tó ń bẹ nínú ọkàn wa. Ó ní Jésù á sì máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú Bíbélì. Nígbà tó kọ́kọ́ wá sáyé, tá alákọsílẹ̀ rẹ̀, á ní pé ṣé o gbàgbọ́ pé mo lè ṣe? Á ní pé kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀. Ẹ ká ìtàn tó wà nínú ìwé Matthew orí 9 yìí, ẹsẹ̀ 53, kákà sí 50 yẹn. Ẹ wo ohun tí ìwé mọ́ sọ. Nígbà tí Jésù sì jáde níbẹ̀, àwọn ọkùnrin afọ́jú méjì tọ̀ ọ́ lẹ́yìn.
wọ́n kígbe sókè wípé ìwọ ọmọ Dáfídì ṣàánú fún wa. Nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá. Jésù bi wọ́n pé ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Ohun tí Jésù bi wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́. Ohun tó kọ́kọ́ fẹ́ mọ̀ ní ìgbàgbọ́. Ó ní ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Wọ́n wí fún un pé ìwọ lè ṣe é, Olúwa. Nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n ní ojú. Ó wí pé kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. Ojú wọn sì là. Jésù sì kìlọ̀ fún wọn gidigidi wípé kíyèsí kí ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀. Nígbà tí ó rí pé wọ́n gbàgbọ́, ní kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. A máa rí kà ní gbogbo ìwé ìhìnrere Jésù, nínú ìwé Matthew, Mark, Luke, John, wípé Jésù a máa sọ fún àwọn ènìyàn pé kí ó rí fún wọn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn, kí ó rí fún wọn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn. Ó tilẹ̀ sọ nígbà tí Lásárù kú, ó ní pé bí ìwọ bá gbàgbọ́, ó rí ògo Olúwa. Ohun tó ṣe kókó jù tí Jésù fẹ́ rí ni ìgbàgbọ́ nínú ọkàn rẹ, nínú ọkàn mi. Torí ìgbàgbọ́ ló máa fi òdodo rẹ̀ hàn. Kó o gbàgbọ́ nínú rẹ̀, ó yàtọ̀ sí wípé kó o mọ ẹni tó ń ṣe o, ẹni tó jẹ́ àti bó ṣe lágbára tó. Kó o gbàgbọ́ kó lè ṣe fún ọ. Kó o gbàgbọ́ pé òun lolúwa rẹ, òun lọlọ́run rẹ. Òun sì ni ó ní ojúṣe tó ṣe pàtàkì nínú ayé rẹ. Ó ṣe kókó. Ó ṣe kókó. Tó bá máa dá ọ lóhùn, tó bá máa fún ọ ní èsì àdúrà, ó ṣe kókó. Ó fẹ́ rí ìgbàgbọ́, ó fẹ́ gbọ́ ìgbàgbọ́ lọ́wọ́ rẹ̀. Òun ìwé Hébérù orí 11 ṣe sọ fún wa wípé gbogbo àwọn ènìyàn tó bá tọ̀ Ọlọ́run wá gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run wà. Ó sì pín gbogbo ènìyàn lérè, àwọn tó bá ṣe àwárí rẹ̀ díjúdíjú. Èrè wo ló fẹ́ pín wa? Èrè ìgbàgbọ́ ni. Torí pé bó ṣe máa ṣàwárí Olúwa ni wípé ó máa gbàgbọ́ nínú rẹ̀ gidigidi sí òdodo, ó sì máa jẹ́wọ́ rẹ̀ sí ìgbàlà lórí ojúmọ́ ayé rẹ̀. Bá a ṣe ń ṣàwárí Olúwa nìyí. Ó wà káàkiri gbogbo Bíbélì. Ìwé Jákọ́bù gan ó fi yé wa wípé ìwọ tó o bá ń béèrè, o gbọ́dọ̀ gbàgbọ́ kí ìgbàgbọ́ rẹ kí ó rinlẹ̀ níwájú Olúwa. Ó ní ṣùgbọ́n kí o béèrè ní ìgbàgbọ́ ní àìsíyèméjì rárá. Jákọ́bù orí 1:6. Nítorí ẹni tí ó ń ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí ń ti ọwọ́ afẹ́fẹ́ bí síwá bí sẹ́yìn tí a sì ń rú sókè. Nítorí kí irú ènìyàn bẹ́ẹ̀ má ṣe rò pé òun yóò rí ohunkóhun gbà lọ́wọ́ Olúwa. O gbọ́dọ̀ ṣiyèméjì. O gbọ́dọ̀ máa wò wípé àbí ó máa ṣe àbí kò ní ṣe. Ìwọ tó bá ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, o gbọ́dọ̀ gbàgbọ́. O sì gbọ́dọ̀ jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó dúró ṣinṣin lójoojúmọ́ ayé rẹ. Gbàgbọ́ rẹ gbọ́dọ̀ yẹ. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ni wípé wọ́n á máa jẹ́wọ́ ohun tí wọn kò gbàgbọ́. Wọ́n á sì máa gbàgbọ́ ohun tí wọn kò lè jẹ́wọ́. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ bá ìjẹ́wọ́ rẹ mu. Ohun tó gbàgbọ́ lọ́kàn rẹ, ó gbọ́dọ̀ bá ohun tó ń jẹ́wọ́ lẹ́nu rẹ mu. Lóòótọ́ lágbára ìyà àti ikú ń bẹ lẹ́nu. Àmọ́ tí ò bá ti sí ìgbàgbọ́ lọ́kàn, ìjẹ́wọ́ á di asán. Tí ò bá sì sí ìjẹ́wọ́ lẹ́nu, ìgbàgbọ́ náà á di asán. Ohun tí o gbàgbọ́, ó gbọ́dọ̀ bá ohun tí o ń jẹ́wọ́ mu. Ẹ wo ìwé Máàkù, ká wo ohun tí Jésù sọ fún wa yẹn. Máàkù orí 11. Ká wo ohun tí Jésù sọ nínú ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 22. Bàbá kà ẹsẹ̀ 2 sí ẹsẹ̀ 22 yẹn. Ohun tí Ọlọ́run sọ, tí Jésù fún ara ẹ̀ sọ fún wa nípa ọ̀rọ̀ bí a ṣe máa gbàgbọ́ níwájú Olúwa. Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, ìdáhùn rẹ̀ fún gbogbo wa lélẹ́yìí o. Ó wí fún wọn pé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Kò sí ohunkóhun tọ́lọ́run retí lọ́dọ̀ rẹ ju ìgbàgbọ́ rẹ lọ. Ẹni tó bá gbàgbọ́ la ṣe fún Ọlọ́run. Ẹni tó bá gbàgbọ́ la máa jọ́sìn sí Ọlọ́run. Ẹni tó bá gbàgbọ́ lóòótọ́ lódodo ni yóò mọ bó ṣe ń gbàdúrà sí Ọlọ́run. Yóò mọ bí a ṣe farajì sí Ọlọ́run. Ẹni tó bá gbàgbọ́ lóòótọ́ lódodo yóò mọ bí a ṣe ń fi fún Ọlọ́run, bí a ṣe ń fi lélẹ̀ níwájú Olúwa. Gbogbo alamọ̀ wípé ohun tó bá filẹ̀ lórí pẹpẹ, àwọn ènìyàn náà ni ó lò fún iṣẹ́ Ọlọ́run. Àwọn ènìyàn náà ni ó lò, ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ wà nínú rẹ̀ pé Ọlọ́run ló ṣe é fún, kì í ṣe èèyàn. Torí gbogbo tó bá ṣe fún Ọlọ́run, má padà wá sọ pé èèyàn ló ṣe é fún. Á jẹ́ pé Ọlọ́run kọ́ ló ṣe é fún ní ìgbà àkọ́kọ́ nìyẹn.
ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyèméjì ní ọkàn rẹ̀, gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù ti sọ fún wa, tí ò bá ṣiyèméjì lọ́kàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ohunkóhun tí a bá ń tọrọ nínú àdúrà, ó ní ká gbàgbọ́ pé a ti rí wọn gbà, yóò sì rí bẹ́ẹ̀ fún wa. Ó lè máa gbàdúrà kó máa ṣiyèméjì. Ọ̀pọ̀ a máa gbàdúrà, wọ́n á máa gbàgbé pé Ọlọ́run làwọn bá sọ̀rọ̀. Ọ̀pọ̀ a máa gbàdúrà, ọkàn wọn ò tiẹ̀ sí ń bẹ̀. Ọ̀pọ̀ a máa gbàdúrà, a máa ronú ohun tó fẹ́ jẹ, ohun tí wọ́n ti jẹ, ohun tí wọ́n fẹ́ ṣe, ohun tí wọ́n ti ṣe, a máa ronú ohun àtijọ́. Ọ̀pọ̀ a máa gbàdúrà, wọ́n á máa wà nínú ìrònú ohun tó ń ká wọn lára, ìrora ohun tó ń ká wọn lára. Èwo ló fẹ́ mú? Tó o bá fẹ́ gbàdúrà sí Ọlọ́run, tó o bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run, ọkàn rẹ gbọ́dọ̀ kún fún ìgbàgbọ́ sí Ọlọ́run náà. Àkọ́kọ́ nìyẹn. Láti fi òdodo Kristi tó ń bẹ́nu rẹ láti fi hàn, kó tó wá sọ̀rọ̀ sókè síta. Ìjẹ́wọ́ rẹ wá gbọ́dọ̀ kún fún ohun tó gbàgbọ́ nínú Ọlọ́run, kí ìgbàlà lè farahàn. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ìwé Kọ́ríńtì kejì orí 4 yẹn, ẹ ká wo òun náà tó sọ fún wa pé ìwọ tó bá gbàgbọ́ lóòótọ́, ó máa fìdí ìgbàgbọ́ rẹ múlẹ̀ nípa ìjẹ́wọ́ rẹ sí ìgbàlà. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 13. Ó ní àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà, gẹ́gẹ́ bí a ti kọ pé èmi gbàgbọ́, nítorí náà ni èmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́, nítorí náà ni àwa sì ṣe ń sọ. Ó máa sọ̀rọ̀ sókè jáde tó bá yẹ pé lóòótọ́ ló gbàgbọ́. Ìgbàgbọ́ tí ò bá lè sọ̀rọ̀, ìgbàgbọ́ tí ò ní ṣiṣẹ́ ni. Ìjẹ́wọ́ tí ò sì sí ìgbàgbọ́ lẹ́yìn rẹ̀, ìjẹ́wọ́ tí ò lè ṣiṣẹ́ ni. Ó wà nínú ìwé orin Dáfídì, ó tún wà nínú ìwé Kọ́ríńtì yìí, pé tó o bá ti gbàgbọ́, o gbọ́dọ̀ sọ. Ó wà nínú ìwé Róòmù náà, ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀. O gbọ́dọ̀ sọ ìgbàgbọ́ ohun tó ní. Ìgbàgbọ́ tí a sì ń sọ yìí, à ń sọ ìgbàgbọ́ nínú ohun tí Jésù ti ṣe fún wa lórí igi àgbélébú. À ń sọ ìgbàgbọ́ nínú iṣẹ́ àṣeparí Jésù. O gbọ́dọ̀ máa rántí, kó máa mú wá sí ìrántí, kí o lè máa gbàgbọ́ lóòótọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ, kó o máa rántí pé iṣẹ́ tí Jésù ṣe lórí igi àgbélébú, tó torí rẹ̀ jíǹde, tó gòkè rí ọ̀run, iṣẹ́ àṣeparí ni o. Kò kù síbì kankan. Kò kù síbì kankan. Èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ àti mọ́ wá sì tẹríba, a sì tẹrí wọn bá o. A sì já wọn tílẹ̀. Ọlọ́run ti borí wọn, Jésù ti borí ọ̀tá o. Ohun tá à ń ṣe nísinsìnyí ni wípé à ń fi ìṣẹ́gun Jésù hàn nínú ayé. À ń fi ìborí Jésù lórí ọ̀tá, à ń fi hàn nínú ayé. Bẹ́ẹ̀ ni, à ń fi ọ̀tá níbi gbogbo tó bá ti ń farahàn sí ipò wọn, wọ́n wà lábẹ́ ẹsẹ̀ wa, torí ká ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní lọ́lọ́ yìí, gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ. Ó gbọ́dọ̀ yé wa díjú. Òun ló jẹ́ wípé tí a bá ń gbàdúrà, ọkàn wa gbọ́dọ̀ gbófo, ẹnu wa ò sì gbọ́dọ̀ gbófo. Ó ní ìwé mọ́ sọ fún wa. Ìwé Róòmù orí 10 yẹn ẹsẹ̀ 1 ó sọ gẹ́gẹ́ bí àpọ́sítélì Paul, ó ní ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Ẹ wo bó ṣe bẹ̀rẹ̀. Ìfẹ́ ọkàn mi, ọkàn gbófo, àti àdúrà mi, ọkàn gbófo sí Ọlọ́run. Torí ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ jẹ́ sí Ọlọ́run. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ jẹ́ sí ohun tí Jésù Kristi ti ṣe àṣeparí rẹ̀ fún ọ àti fún èmi náà. So ìfẹ́ ọkàn rẹ̀ gbọ́dọ̀ bí àdúrà tí yóò gbà sí Ọlọ́run. Ìfẹ́ ọkàn rẹ̀ àti àdúrà rẹ̀ gbọ́dọ̀ ṣọ̀kan. Ìjẹ́wọ́ rẹ̀ sí ìgbàlà ó sì gbọ́dọ̀ ṣọ̀kan. Kò gbọ́dọ̀ níyàtọ̀. Ohun tó gbàgbọ́ àti ohun tó ń jẹ́wọ́ gbọ́dọ̀ sí ìyàtọ̀ ńbẹ̀. Ìpele ìgbàgbọ́ rẹ lọ́kàn rẹ gbọ́dọ̀ bá ìpele ìjẹ́wọ́ rẹ mu. Ọkàn rẹ ò gbọ́dọ̀ gbófo nínú àdúrà, ẹnu rẹ ò sì gbọ́dọ̀ gbófo nínú àdúrà. Ohun tó ṣe pàtàkì ni ó gbọ́dọ̀ mọ̀. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ìwé Àìsáyà ó sì sọ fún wa, ìwé Àìsáyà orí 62 mẹ́fà àti méjì yẹn, kí ló sọ fún wa? Láti ẹsẹ̀ 1. Tá bá wo ẹsẹ̀ 1 ẹ̀. Kí ló sọ? Ó ní
nítorí ti Síónì èmi kì yóò dákẹ́. Ó gbọ́dọ̀ dákẹ́. Ó ní àti nítorí ti Jerúsálẹ́mù èmi kì yóò sinmi títí òdodo rẹ̀ yóò fi jáde bí títàn ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bí fìtílà tí ó ń jó. Òdodo la máa kọ́kọ́ rí ká tó rí ìgbàlà. Wọ́n tó fẹ́ rí ìdáǹdè, ìwòsàn, ìtúsílẹ̀, ìṣerere, ìgbéga, gbogbo rẹ̀ là ń pè ní ìgbàlà. Tó o bá fẹ́ rí ìgbàlà, a gbọ́dọ̀ kọ́kọ́ fi òdodo Kristi hàn nínú rẹ̀ náà. Tí òdodo Kristi bá sì máa hàn nínú rẹ̀, o gbọ́dọ̀ gbàgbọ́ díjú. O gbọ́dọ̀ gbàgbọ́ nínú ohun tí Jésù ti ṣe fún ẹ. O gbọ́dọ̀ gbàgbọ́ nínú tí Jésù kì í ṣe ohun tí o ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ àbí ìgbìyànjú rẹ̀ àbí ìlépa rẹ̀ àbí ìlàkàkà rẹ̀ irọ́ àbí ipá rẹ̀ irọ́. O ní gbàgbọ́ nínú àwọn nǹkan wọ̀nyẹn o. O máa gbàgbọ́ nínú ohun tí Jésù ti ṣe fún ọ, tó ti ṣàṣeparí iṣẹ́ rẹ̀ fún ọ àti fún èmi náà. O máa gbàgbọ́ nínú ohun tí a ṣe tí a sì ṣe àṣeparí rẹ̀ lórí igi àgbélébú. Bẹ́ẹ̀ ni, láti fi òdodo Kristi hàn kí o bá lè rí ìgbàlà, kí o bá lè rí èsì àdúrà, kí o bá lè rí ìdáhùn àdúrà. Ẹ ká kà á sí ẹsẹ̀ kẹfà yẹn. Ó ní èmi ti fi àwọn alóore sórí odi rẹ, ìwọ Jerúsálẹ́mù, tí kì yóò pa ẹnu wọn mọ́ lọ́sàn-án àti lóru títí láé. Ẹ̀yin tí ó ń ṣe ìrántí Olúwa, ẹ má ṣe dákẹ́, ẹ má ṣe fún un ní ìsinmi títí yóò fi ìdí Jerúsálẹ́mù múlẹ̀, tí yóò ṣe é ní ìyìn ní ayé. Ó ní kán má dákẹ́, kán má ṣe fún un ní ìsinmi. Wọ́n sọ pé Jésù Kristi wípé ẹ máa bèrè títí ayọ̀ yín yóò fi kú. Kì í pé máa bèrè láàárọ̀ wá dákẹ́ lọ́sàn-án, wá bèrè lọ́sàn-án wá dákẹ́ lálẹ́, wá bèrè lálẹ́ wá dákẹ́ láàárọ̀. Irọ́. Ó máa bèrè pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ, pẹ̀lú ìfẹ́ ọkàn rẹ àti ìgbàgbọ́ ọkàn rẹ nínú ohun tí Jésù ṣe fún ọ, nínú ìfẹ́ rẹ̀ sí ọ, nínú àánú tó ti ṣe fún ọ wípé ó ti jẹ́ ọmọlẹ́yìn rẹ̀. Ìgbàgbọ́ rẹ yóò gbóòrín, yóò sanra, yóò pọ̀. Ìjẹ́wọ́ rẹ náà yóò wá rí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ ṣe rí. Bẹ́ẹ̀ ni, tó o bá fẹ́ rí èsì àdúrà, tí o bá fẹ́ kí Ọlọ́run kó dá ọ lóhùn, nítorí pé ìwé mọ́ fi ọ pé ìgbàgbọ́ ló ń fi òdodo hàn. Nínú ìwé Róòmù orí kìíní, ó ní ìgbàgbọ́ wa ló máa fi òdodo hàn. Olódodo yóò là, yóò gbé sí ayé rẹ̀ nípa ìgbàgbọ́ tó ní nínú Ọlọ́run. Ẹ ká wo ìwé Róòmù orí kìíní yẹn, ká wo ohun tó sọ. Róòmù orí kìíní. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ mẹ́tàdínlógún yẹn àti méjìdínlógún. Ó ní nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Ọlọ́run fẹ́ yà wá kúrò nínú àwọn aláìwà bí Ọlọ́run, àwọn aláìṣòdodo ènìyàn. Ó ní pé ká gbàgbọ́, torí pé ìgbàgbọ́ yẹn yóò fi òdodo Kristi hàn nínú wa. Torí òdodo jẹ́ ẹ̀bùn tí Kristi fi fún àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀. Ìwọ tó bá gbàgbọ́ nínú Jésù lóòótọ́, lódodo, lótìtọ́ àti lódodo, Jésù Kristi yóò fún ọ ní ẹ̀bùn òdodo. Ìyẹn ni ẹ̀bùn ayérayé. Ẹ̀bùn ìyè ayérayé yóò bẹ̀rẹ̀ láti ẹ̀bùn òdodo tí Kristi fi fún wa. Ìyẹn ni ó máa wá là sí ìgbàlà nígbà tí a bá jẹ́wọ́ ìgbàgbọ́ wa nínú Kristi Jésù àti iṣẹ́ àṣeparí rẹ̀ àti ẹ̀bùn òdodo tó ti fi fún wa, wípé àwa ni òdodo Kristi, àwa ni òdodo Ọlọ́run nísinsìnyí nínú Kristi Jésù. Nítorí náà òdodo yìí ni ó máa dá wa láre níwájú Olúwa láti di alábùkún fún, láti di ẹni ìbùkún, láti rí èsì àdúrà wa. Ohun tí ìwé mọ́ sọ níbí nìyẹn. Òun náà ló sọ nínú ìwé Róòmù orí 5. Bá ka Róòmù orí 5 láti ẹsẹ̀ mẹ́tàdínlógún yẹn sísàlẹ̀. A bá kà á fún wa, òun náà ló sọ ń bẹ̀. Ó ní ìjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó ni àwọn tí ó ń gba ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo. Mo sọ pé ẹ̀bùn òdodo ti wá jẹ́ ẹ̀bùn. Òdodo ò ń ṣe nípa ìlàkàkà ènìyàn mọ́, tàbí nípa ohun tí ipá ènìyàn lè ṣe. Ó ti di ẹ̀bùn tí Jésù ń fún gbogbo àwọn tó gbà á gbọ́. Bẹ́ẹ̀ ni, mélòó ni àwọn tí ó ń gba ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan, Jésù Kristi. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ kan ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi,
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè. Nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọ́ràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni nípa ìgbọ́ràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo. Òfin bọ́ sí ibẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀, ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀ oore ọ̀fẹ́ di púpọ̀ rékọjá. Pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ohun tó ń sọ fún wa rèé o, wípé ẹ̀bùn òdodo tí Jésù fi fún wa kí oore ọ̀fẹ́ lè pọ̀ sínú ayé wa, kí ó lè máa dáhùn àdúrà wa, ó wá nípa ìgbàgbọ́. Nítorí ìgbọ́ràn Jésù Kristi fún wa, òun ló ṣe lè fún wa ní ẹ̀bùn òdodo wọ̀nyí. Nítorí náà ìwọ tó bá fẹ́ rí sí àdúrà, ìwọ tó fẹ́ kí ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run kó dán mọ́rán, o gbọ́dọ̀ mọ bí a ṣe ń gba Ọlọ́run gbọ́ lóòótọ́ àti lódodo. O gbọ́dọ̀ mọ bí a ṣe ń gbàgbọ́ nínú Jésù àti iṣẹ́ àṣeparí rẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù. O sì gbọ́dọ̀ mọ bí a ṣe ń jẹ́wọ́ ohun tí a gbàgbọ́, tí a ṣe ń sọ̀rọ̀ sókè gan, bí a ṣe ń jẹ́wọ́ rẹ̀ lótìtọ́ àti lódodo. Nígbà tí a bá ṣe èyí la máa rí ìgbàlà, la máa rí èsì àdúrà. Èyí ṣe kókó torí pé Ọlọ́run ní ìfarajì sí àwọn olódodo. Ọlọ́run farajì sí olódodo débi pé Ọlọ́run ní pé òun ò ní kọ olódodo sílẹ̀, kò ní kọ olódodo sílẹ̀. Ohun tó wà nínú ìwé Deuteronomy orí 51 ẹsẹ̀ 6 sí 8 yẹn. Ó sì wà nínú ìwé orin Dáfídì. Máa kọ̀ka orin Dáfídì yẹn fún wa kí òye lè yé wa ìdí tí òdodo ṣe kókó. Pé àwọn olódodo l'Ọlọ́run fẹ́ dá sí ọ̀rọ̀ wọn. Àwọn olódodo l'Ọlọ́run fẹ́ bù sí fún. Àwọn olódodo l'Ọlọ́run fẹ́ gbọ́ igbe wọn. Àwọn olódodo l'Ọlọ́run fẹ́ gbọ́ àdúrà wọn. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ìwé orin Dáfídì ẹsẹ̀ 37 yẹn, ẹsẹ̀ 55 ẹ̀wọ̀n tó sọ, ẹ̀wọ̀n tó sọ fún wa nípa àwọn olódodo àti bí Ọlọ́run ṣe farajì fún olódodo. Ó ní wípé èmi ti wà ní èwe, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣagbe oúnjẹ. Ọlọ́run ń kọ olódodo sílẹ̀, òun ló sọ níbí. Ọlọ́run ò ní ètò láti kọ olódodo sílẹ̀, kò ní kọ irú ọmọ olódodo sílẹ̀. Gbogbo ohun tí olódodo bá ṣe l'Ọlọ́run bù sí fún. Òun ló wà lórí Dáfídì orí 1, Deuteronomy orí 52 ó wà ń bẹ káàkiri ìwé mímọ́. Ni Ọlọ́run fi yé wa wípé òun ní ìfarajì sí olódodo. Nítorí náà ni a gbọ́dọ̀ fi ìgbàgbọ́ wa sí Ọlọ́run kí a lè fi òdodo Kristi hàn nínú wa, kí ìjẹ́wọ́ wa lè bá ìgbàgbọ́ wa mu, kí a lè rí ìgbàlà tí a ń retí, tí a sì ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Tá bá wo ìwé orin Dáfídì yẹn 54 ká wo ẹsẹ̀ 15 yẹn, ká wo ohun tó sọ náà níbẹ̀. Ó ní ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí igbe wọn. Ojú Olúwa kan sí àwọn tí ó ń ṣe búburú láti ké ìrántí wọn kúrò lórí ilẹ̀. Ọlọ́run ń bínú sí àwọn ọ̀tá, àwọn tó ń ṣe ìkà, tó jẹ́ èèyàn búburú láyé. Àmọ́ sí olódodo, ìwé mọ́ sọ wípé ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí igbe wọn. Ọlọ́run fẹ́ gbọ́ àdúrà olódodo. Àwọn olódodo ló fẹ́ rí ojú Olúwa ní gbogbo ọjọ́ ayé wọn. Bẹ́ẹ̀ ni ohun tí ìwé mọ́ fi yé wa nìyẹn. So ọ̀rọ̀ òdodo yìí ṣe kókó. Ó ṣe kókó. Ìgbàgbọ́ wa gbọ́dọ̀ fi òdodo hàn nínú Kristi. Ó gbọ́dọ̀ fi òdodo wa hàn nínú Kristi. Òdodo, ẹ̀bùn òdodo tá a ti gbà, ó gbọ́dọ̀ fi hàn nínú Kristi. Nítorí pé òdodo yìí ni yóò mú wa máa wà òdodo, ló mú wa máa gbé ìgbésẹ̀ òdodo, ló mú wa máa ṣe òdodo nígbà tí a bá ti rí ẹ̀bùn òdodo yìí gbà. Kì í ṣe iṣẹ́ rere ni ó máa dá wa láre, irọ́. Ìgbàgbọ́ wa ló máa wá dá wa láre. Báwo ni ìgbàgbọ́ wa yóò ṣe dá wa láre? Nítorí pé ìgbàgbọ́ wa ó máa wà nínú ohun tí Jésù Kristi ṣe fún wa. Ìgbàgbọ́ ayé ni ó máa fi òdodo Kristi hàn nínú wa nígbà tá a bá gbàgbọ́ nínú ohun tí Jésù Kristi ṣe fún wa.
Abraham gba Ọlọ́run gbọ́ a sì kà á sí òdodo fún. Àwa náà máa gba Ọlọ́run gbọ́ ká lè kà á sí òdodo fún wa. A máa gba Jésù Kristi gbọ́ ọmọ Ọlọ́run kí a lè kà á sí òdodo fún wa. Ìgbà náà la máa rí ìdáláre gbà. Ìgbà náà ni ohun tí a bá jẹ́wọ́, ohun tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run ni Ọlọ́run yóò ṣe fún wa. Ìgbà náà la máa jẹ́wọ́ sí ìgbàlà ọkàn wa. Ẹ wo nǹkan tí Isaiah náà sọ, ìwé Isaiah ó sọ fún wa, ó fi hàn wá wípé Ọlọ́run fẹ́ràn ó sì farajì àwọn olódodo. Ìwé Isaiah orí 49 ẹ wo nǹkan tó sọ fún wa, ẹsẹ̀ márùndínlógún yẹn ó sọ bí Ọlọ́run ṣe farajì fún olódodo pé òun ò lè gbàgbé, pé abiyamọ lè gbàgbé ọmọ tó bá bí, ṣùgbọ́n Ọlọ́run ò lè gbàgbé. Tó bá bẹ̀ láti ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 14 yẹn wà á rí níbẹ̀, ṣùgbọ́n kí n ka ẹsẹ̀ 15 náà. Obìnrin a lè gbàgbé ọmọ rẹ̀ bí tí kì yóò fi ṣe ìyọnu sí ọmọ inú rẹ̀. Lóòótọ́ wọ́n lè gbàgbé, ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀. Májẹ̀mú Ọlọ́run sí gbogbo olódodo nìyẹn. Ìfarajì Ọlọ́run sí gbogbo olódodo nìyẹn, pé Ọlọ́run kì yóò gbàgbé wa. Ẹ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí a fẹ́ pa Sódómù àti Gòmórà mú. Àwa tá bá fi iyèsí Bíbélì a máa rí wípé ní Genesis orí 13 ẹsẹ̀ 13 Ọlọ́run wí gbangba pé gbogbo àwọn ìwà tí wọ́n wù nínú ilẹ̀ Sódómù àti Gòmórà ó burú jáì, wọ́n ti di ènìyàn ìkà. Ó sọ níbẹ̀, máa kà á sí wa létí. Genesis orí 13 ẹsẹ̀ 13 kí ló sọ? Ó ní pé ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Olúwa rí wọn gẹ́gẹ́ bí ènìyàn búburú, rí wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nínú ìwé Genesis orí 13 nígbà tó wá ní Genesis orí 18 yẹn láti ẹsẹ̀ 20, Olúwa wá láti wá dájọ́ àwọn ènìyàn búburú tó ń bẹ nínú ìlú Sódómù àti Gòmórà. Ó wá láti dájọ́ wọn. Ó bá ń bá Ábúráhámù sọ nípa wọn. Kí ló sì ń sọ fún Ábúráhámù? Pé òun fẹ́ lọ ṣèdájọ́ wọn torí èèyàn búburú ni wọ́n, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, èèyàn ìkà ni wọ́n. Ìdájọ́ yìí wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òdodo, gbogbo rẹ̀ wá dálé òdodo. Ábúráhámù ní pé ó lè pa olódodo run mọ́ ẹlẹ́ṣẹ̀, ó gbọ́dọ̀ ya olódodo sọ́tọ̀. Ọlọ́run bá ní gbé bẹ́ẹ̀ ni, bí mi pé àwọn olódodo wo ló wà ní ilẹ̀ Sódómù àti Gòmórà. Láti ẹsẹ̀ 20 yẹn ó ní Olúwa sì wípé nítorí tí igbe Sódómù òun Gòmórà pọ̀ àti nítorí pé ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi, bí bẹ́ẹ̀ sì kọ́ èmi ó mọ̀. Ábúráhámù á bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run wípé ǹjẹ́ a máa rí olódodo bíi 50 láàrin wọn? Ẹ gbọ́ bó ṣe bẹ Ọlọ́run. Ó ní Olúwa sì wípé bí mo bá rí 50 olódodo nínú ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn. Ó bẹ̀rẹ̀ sí ní wo iye àwọn olódodo tó bá ń bẹ, ó bẹ̀rẹ̀ sí ń kà á nígbà tó dé orí 10 àti rí pé olódodo 10 nínú ìlú Sódómù àti Gòmórà, olódodo 10 ká lè dá ìlú náà sí àárín. Ó túmọ̀ sí pé nígbà tí Ọlọ́run bá ṣe ìdájọ́ ẹni tó fẹ́ dá lóhùn, ó fẹ́ mọ olódodo, ó fẹ́ mọ ènìyàn búburú, ó fẹ́ mọ ibi tí òdodo wà, ó fẹ́ mọ ibi tí ìkà wà. Òun ni ìgbàgbọ́ nínú Kristi Jésù ṣe kókó. Wípé òdodo níwájú Olúwa lónìí kì í ṣe nípa iṣẹ́ tàbí ipá. Ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa nínú iṣẹ́ àṣepalẹ̀ Jésù Kristi lórí igi àgbélébùú. Àwọn tó bá ti gba Ọlọ́run gbọ́, ó ní Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tó bá gbà gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kán lè ní ìyè nípẹ̀kun. Àwọn tó bá gba Jésù Kristi gbọ́, àwọn la rí gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run nínú Kristi o. Àwọn la máa dá láre o. Àwọn l'Ọlọ́run fẹ́ dáhùn àdúrà. Àwọn l'Ọlọ́run farajì fún. Àwọn ló tẹ́tí sí igbe wọn. Àwọn lójú rẹ̀ ń bẹ lára wọn. Àwọn ló farajì fún nínú ayé yìí. Bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ gbìyànjú wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, ìgbàgbọ́ rẹ ó gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀, ó gbọ́dọ̀ gbórí, ó gbọ́dọ̀ sanra.
nínú Kristi Jésù, kí ó lè fi òdodo tó jẹ́ nínú Kristi Jésù kó lè fi hàn. Ìjẹ́wọ́ rẹ náà gbọ́dọ̀ tóbi, ó gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè gan, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó fìdí múlẹ̀ wípé lóòótọ́ ló gbàgbọ́ sí ìgbàlà, kí o bá lè rí sí àdúrà, kí o bá lè rí ìdáláre gbà níwájú Ọlọ́run. Eléyìí ṣe kókó bí a bá ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀, bí a ṣe ń gbàdúrà, bá ṣe ń bá Ọlọ́run rìn, bí a ṣe ń bá Ọlọ́run rìn. Mo fẹ́ ká lọ gbàdúrà wípé Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ pé ìgbàgbọ́ mi ò ní tàsé, ìjẹ́wọ́ mi náà ní tàsé. Àwọn ènìyàn máa tàsé nínú àdúrà gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù ṣe fi hàn wá. Ọ̀pọ̀ ibi tó ṣe ń tàsé nínú àdúrà ni mo fi yé wa rèé o. Wọ́n á máa gbàgbọ́ láìsí ìjẹ́wọ́, wọ́n á sì máa jẹ́wọ́ láìsí ìgbàgbọ́. Wọ́n á máa ṣe àwọn nǹkan níwájú Olúwa, wọ́n á jẹ́ kí ọkàn wọn wà lófo àti ẹnu wọn yóò sì wà lófo. Ìwọ tí o bá ti ń gbàdúrà tọkàn rẹ wà lófo, ò lè rí nǹkan kan gbà. Ìwọ tí o bá ti ń gbàdúrà tó ti ń ṣe iyèméjì, ò lè rí nǹkan kan gbà. Ìwọ tí o sì bá ti ń gbàdúrà tí ẹnu rẹ wà lófo, tí ò sọ ohun tó yẹ kó o sọ, tí ò sọ ohun tí ìgbàgbọ́ rẹ dá lé lórí, ò lè rí nǹkan kan gbà níwájú Olúwa. Ó yá gbàdúrà pé Ọlọ́run, sọ pé lórúkọ Jésù Kristi, Olúwa, lónìí mo gba oore ọ̀fẹ́ láti gbàgbọ́ lóòótọ́ lójoojúmọ́ ayé mi sí òdodo, láti máa jẹ́wọ́ rẹ lójoojúmọ́ ayé mi sí ìgbàlà, wípé ìgbàgbọ́ mi ò gbọdọ̀ tàsé, ìjẹ́wọ́ mi ò gbọdọ̀ tàsé, lójoojúmọ́ ayé mi mo gbọdọ̀ rí ìgbàlà rẹ. Ó ní Dáfídì sọ pé èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Bẹ́ẹ̀ ni, ó ní ẹ̀mí mi ò ṣe pín, ó ní àárẹ̀ ò ṣe mú mi, torí pé mo ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè lójoojúmọ́ ayé mi. Gbàdúrà yẹn dáadáa sí Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó ti gbọ́ ohùn Olúwa lónìí, ó gbọ́ ohùn Olúwa sí Ọlọ́run, wọn náà mọ̀ wípé o nílò àti ṣe ìlàjà láàrin ìwà àti Ẹlẹ́dàá rẹ. Ó mọ̀ wípé o ti ṣákólọ́, ti pẹ̀yìndà. Àǹfààní wà fún ọ, òní lọ́jọ́ ìgbàlà, má sún dọ̀la, má sún síwájú. Mo fẹ́ kó jẹ́wọ́ Jésù Kristi lólúwa àti olùgbàlà rẹ lónìí, fàyè rẹ fún Jésù, kó yọ̀ǹda fọ́lọ́run. Gba àdúrà yìí tẹ̀lé mi, àdúrà ronúpìwàdà ni. Sọ pé lórúkọ Jésù Kristi, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Ọlọ́run, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ wípé o wá sáyé láti kú fún mi, láti fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. O sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó tí ọwọ́ ọ̀tún Baba, láti máa ṣègbà fún gbogbo wa. Láti òní lọ, mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Olúwa mi Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sí èṣù, mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sí ohun ti ayé yìí. Láti òní lọ, ẹ kọ orúkọ mi sínú ìwé yìí, ẹ sọ mí di àtúnbí, ẹ tú mi ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá gbàdúrà yẹn, mo kí ọ kú oríire o. Mo sì gbàdúrà fún ọ pé adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó gbowó di ọ̀tún ayé rẹ, ohun àtijọ́ ti kọjá lọ. Tabari àìsàn ayé rẹ ó parẹ́, tabari ìpọ́njú ó parẹ́, tabari gbogbo tí ọ̀tá ti ṣe tó ti parí nínú ayé rẹ, mo pa láṣẹ ó parẹ́ lónìí. Láti ìsinsìnyí lọ, ohun gbogbo di ọ̀tún fún ọ, orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí fún ọ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kó kọ sí wa, ẹ kọ sí wa, yẹ ká mọ̀ pé lóòótọ́ ẹ fàyè yín fún Jésù lónìí, kó gbogbo ti di ọ̀tún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa nínú pé bẹ́ẹ̀ ni yóò sì rí pé padà. Gbogbo àwa tá a mú ọrẹ wa wá, tá a fẹ́ fi fún Olúwa lónìí, gẹ́gẹ́ bí ìṣe wa, ohun tí bá ó ṣe ṣe ó ń bẹ lórí pẹpẹ, ẹ ká ṣe bẹ́ẹ̀. Èèyàn máa ń fi ìfẹ́ hàn nípa ohun téèyàn ń fi fún ni. Ìfẹ́ láìsí ìfifúnni asán ni. Ìwọ tó bá fẹ́ràn Ọlọ́run lóòótọ́, tí òye ọ̀rọ̀ Ọlọ́run yìí yọ pé níbi tí ìgbàgbọ́ rẹ bá wà náà ni ìjẹ́wọ́ rẹ wà, níbẹ̀ náà ni ìfifúnni rẹ wà. Bẹ́ẹ̀ ni, torí pé ìgbàgbọ́ ń ṣiṣẹ́ nípa ìfẹ́, ìfẹ́ sì ń ṣiṣẹ́ nípa ìgbàgbọ́. Ìfifúnni sì ló ń fi ìdí ìfẹ́ múlẹ̀. Ìwọ tó fẹ́ fi fún Ọlọ́run, ó yá bí ó ṣe ń bẹ lórí pẹpẹ, máa fi fún Ọlọ́run. Ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ọjọ́ ìsinmi ni, ọrẹ ìdámẹ́wàá ni, tàbí ọrẹ láti ṣe alábàáṣe nínú iṣẹ́ ìrere tí à ń ṣe lórí òkè lórí pẹpẹ yìí, pé lóòrèkóòrè ká máa ní àǹfààní àti máa wàásù ìrere káàkiri gbogbo àgbáyé níbi kíbi tá a bá bára wa. O fẹ́ fi ọrẹ lẹ̀, o fẹ́ máa fi ọrẹ lẹ̀ fún wa lóòrèkóòrè, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, lọ́dọọdún, tàbí ní sáà kan tàbí òmíràn. O lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Mo sì fẹ́ súre fún wa, mo súre fún gbogbo ènìyàn tó fi lélẹ̀ fún Ọlọ́run. Mo pa láṣẹ, Ọlọ́run tẹ́wọ́ gbà ọ́, ó tẹ́wọ́ gba ọrẹ rẹ. Mo pa láṣẹ lónìí pé Ọlọ́run kó bu ọlá fún ètò ìṣúná owó rẹ lọ́sẹ̀ yìí, lóṣù yìí, jálẹ̀ ọdún yìí, lórúkọ Jésù. oníṣaláìní o, ó máa pọ̀ sínú rere, ó máa pọ̀ sí nínú ìbùkún, ó máa pọ̀ sínú ẹwà àti nínú ọlá. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Olúwa wa. Mo súre fún gbogbo ènìyàn, àtàwọn tá a fi lélẹ̀, àtàwọn tá a fi lélẹ̀. Lọ́sẹ̀ yìí, ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún wa. Ọ̀sẹ̀ yìí a ní ṣubú dànù,
àní tàsé ohun rere lọ́sẹ̀ yìí. Gbogbo ohun tọ́lọ́run ní fún wa bá ṣe ń gba Ọlọ́run gbọ́, tá sì ń jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà wa, tá sì ń jẹ́wọ́ ìgbàlà wa ní Kristi. Mo pa láṣẹ gbogbo ohun tọ́lọ́run fún wa lórúkọ Jésù yóò di ẹ̀rí mọ́ wa lọ́wọ́ o. Ọ̀rọ̀ Ọlọ́run yóò wá sí ìmúṣẹ lórí ayé wa, lórí àyànmọ́ wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀, yóò jẹ́ ọ̀sẹ̀ ìṣẹ́gun, yóò sì jẹ́ ọ̀sẹ̀ ìgbéga fún gbogbo wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Àǹfààní ń bẹ fún wa gbogbo àwa ènìyàn tá à ń retí ẹni tí ó lè bá wa gbàdúrà tàbí gbàdúrà fún wa tí a lè jọ fi ìmọ̀ ṣọ̀kan lórí ohun tó jẹ ọ́ lógún, tó ń dùn ọ́ lọ́kàn. Ọlọ́run ní kí n gbé pẹpẹ kalẹ̀ fún gbogbo àwọn ènìyàn tó ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pè pé wòlíì ẹ gbàdúrà fún mi, àlùfáà ẹ gbàdúrà fún mi, pásítọ̀ àpọ́stù ẹ gbàdúrà fún mi. Ó ní kí n fi àǹfààní lẹ̀ fún gbogbo ènìyàn pé láàrin ìṣẹ́jú mẹ́wàá kí n fi ìmọ̀ ṣọ̀kan láti fi agbára Ọlọ́run lórí ìṣòro tàbí ohunkóhun tí ènìyàn bá ń là kọjá. Ìwọ náà tó bá wà lórí pẹpẹ yìí, o mọ̀ wípé o nílò nǹkan kan tí o fẹ́ kí n bẹ́ẹ̀ fi ìmọ̀ ṣọ̀kan lórí rẹ̀, kí n bẹ́ẹ̀ gbàdúrà lórí rẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá. Mo fẹ́ kó kàn sí mi, a máa jọ gbàdúrà, o sì máa rí ìyanu, o sì máa rí ìyà. Gbogbo àwọn ènìyàn tá a bá gbàdúrà fún lórí ẹ̀rí o, lórí ìyanu. Ìwọ náà má kú sínú ìdákẹ́rọ́rọ́, má lọ kú sínú ìṣòro. Láàánú rẹ kó sọ̀rọ̀ sókè, fi ìgbàgbọ́ rẹ gbé ìgbésẹ̀, kó wò wípé jẹ́ kí ìgbàgbọ́ méjì ó kanra wọn, jẹ́ kí ìmọ̀ ṣọ̀kan kí ó wọnú ohun tó ń bá Ọlọ́run sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ìwé Mátíù orí 18 àti ẹsẹ̀ 22 ṣe sọ fún wa, kó sì rí ìyanu. Ó sì gbàdúrà wípé a ní tàsé èrè wa o, a sì ní tàsé ìdáhùn wa látọ̀dọ̀ Ọlọ́run lórúkọ Jésù Olúwa wa. Ẹ ká ṣe oore ọ̀fẹ́ lápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa àti ìdàpọ̀ tí ẹ mọ́. Ìfẹ́ Ọlọ́run tí Baba àti ìdàpọ̀ tí ẹ mọ́ yóò sọ̀kalẹ̀, yóò sì máa bá wa gbé láti ìsìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A máa pàdé ara wa bí ògo ti ń jẹ́ tọlọ́run, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lọ́sẹ̀ tó ń bọ̀. Àti tìgbà náà, ire o.